الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهده الله فلا مضل له ويضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. نعم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم فأصبحوا خاسرين. يا الذين آمنوا يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. نعم. ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين. الحمد لله وبه نستعين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وآله وصحبه أجمعين. Ọlọ́run bá wa sọ̀rọ̀ lọ nínú Suratul Maida àyà ẹlẹ́ẹ̀kejìléníàádọ́ta 52. Ọlọ́run ni wa yaqulu alladhina amanu aha'ula'i alladhina aqsamu billahi jahda aymanihim innahum lama'akum habitat a'maluhum fa asbahu khasirin. Ọlọ́run ni wa yaqulu alladhina amanu nígbàtí àwọn mùnáfìkì tán bá fi ìṣesí wọn hàn tán nígbàtí a bá ti fẹ́ ṣàbúrú wọn àbí tó ti ṣàbúrú wọn tán, àwọn olùgbàgbọ́ òdodo wọ́n wá máa ṣe ma nípa àwọn mùnáfìkì, àwọn tó jẹ́ wípé wọ́n ti lérí léka ṣáájú kí ṣẹlẹ̀ yẹn tó ṣẹlẹ̀ pé òmìnir làwọn ń bẹ pẹ̀lú àwọn mùsùlùmí tó kù ìgbìdìgbé. wọ́n ni wa yaqulu alladhina amanu àwọn olùgbàgbọ́ òdodo ó máa sọ fúnra wọn pé
أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم ṣé bí àwọn tí ṣe bá wọn wọ̀nyí làwọn tí wọ́n búra ní bíbúra tó ní agbára wípé innahum la ma'akum pé àwọn bẹ pẹ̀lú ẹ̀yin mùsùlùmí níbi tẹ́yin mùsùlùmí bá ń lọ ibẹ̀ náà lẹ́wà làwọn wà gbogbo tó bá ṣẹlẹ̀ sí mùsùlùmí ní ti aburú àwọn òjò fara gbé ní alladhina aqsamu billahi jahada aymanihim innahum la ma'akum ọba ló sọ wípé habitat a'maluhum iṣẹ́ àwọn mùnáfíkí yẹn ó ti bàjẹ́ fa asbahu khasirin fàásùwàhù khasirin iṣẹ́ wọn ti bàjẹ́ fàásùwàhù khasirin wọ́n sì ti di ẹni tó ṣòfò wọ́n sì di ẹni tí wọ́n ti jákulẹ̀ fàásùwàhù khasirina fi dunya bil fadiha òfòtá ṣe láyé ó ní pé àṣírí wọn ti tú wal akhirati bil iqab tí wọ́n ṣe lálẹ́ kìyàmọ̀ ní wípé wọ́n jí àlọ́dọ̀ ọlọ́run ọba olùwà ní ya ayyuhal ladina amanu Allah olúwa ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo man yartadda minkum an dinihi fasawfa ya'ti Allah ẹnikẹ́ni tó bá fi ẹ̀sìn rẹ̀ lẹ̀ nínú yín àyà ìjà mọ̀ yìí pé àwọn èèyàn kan wọ́n mọ̀ fẹ̀sìn lẹ̀ àwọn èèyàn kan wọ́n fi Islam lẹ̀ ló ti dùn tó yìí àbílúwà wa kọ́lọ̀mọ́jà sí láàrin wọn so kìí ṣe tuntun ní kẹ́nìkan fi ẹ̀sìn lẹ̀ lójú ayé Ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn kan fi Islam lẹ̀ wọ́n fi lẹ̀ wọ́n tún padà wá adẹ̀lẹ́ni tó fi ilẹ̀ tí ó padà wá má láíláí lójú ayé Ànábì wa Muhammad nìyẹn sallallahu alaihi wasallam ló yẹ pé ìgbà tí Ànábì kú dá tí àwọn tí wọ́n mọ̀ yọ zaka ní àwọn òyọ zaka yẹ má lúpa Ànábì táwọn yọ zaka fún ti kú so ẹnìkankan gbọdọ̀ wá bá wọn láti Madina kíkà àwọn ọmọ yọ zaka àwọn àfáà pé àwọn èèyàn yẹn ọ̀tọ̀ ní ahlul ridda so Abubakar wá gbógun ti wọ́n ní Abubakar gbógun ti àwọn ahlul ridda àwọn tó ṣe ridda tọ́láwọn òṣèṣìn má rẹ̀dẹ́dà kú ṣàánú wa lórí ikú tó lè ṣẹlẹ̀ sẹ́dà oníkéèyàn sọ pé òun ò ṣe mùsùlùmí má ó ti tó gẹ́ ẹbá wọn kan nínú àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dà nínú àwọn tí wọ́n ń pera wọn ní ọmọ Yorùbá àtàtà tí ẹlẹ́yàmẹ̀yà Yorùbá tó ti àfẹ́tì ọpọlọ wọn gẹ́gẹ́ bí apá kan nínú wọn ṣe ń sọ lónìí báwọn òṣìṣì má àwọn òṣìṣìláàmù má àwọn òṣìṣìláàmù má ẹni tó bá ṣe Islam ó ṣe é fàǹfààní ara rẹ̀ ní tó bá ló òṣìṣìláàmù má tí mo fẹ́ fi ìmọ̀lẹ̀ ẹlẹ̀ lè fẹ́ lọ sínú òkùnkùn ní ìwọ̀n tó jẹ́ pé Islam ó ti ń gáìdì ayé ẹ tẹ́lẹ̀ ó ti gáìdì ẹ kú níbi kó má máa mọ̀múkúmọ̀ kó má máa fàfàkúfà kó má máa ṣàgbèrè kó má máa ṣe panṣágà nígbà tí Islam tó ti lóòsì Islam wà ní ìsìn àwa padà síbi ẹnu mímu a padà síbi tó ti ń mu bíà wà padà síbi tó ti ń jẹjẹkújẹ gbogbo tí ò dá tó jẹ mọ́ tẹ́lẹ̀ ọ̀tún wá padà síbẹ̀ ní ìsìn ìkànnà ọ̀gá ẹwọ bí ó jẹ lọ́sàáwẹ̀ àsójá mọ́ ọdún lọ́sàáwẹ̀ ó ti jẹ lọ́sàáwẹ̀ ó sì rẹ̀ aqulil haqqu min rabbikum faman sha'a falyu'min wa man sha'a falyakfur wa ma rabbuka bidhallamin lil 'abid
olúwa ní wa Muhammad sọ fún wọn pé wà pé orílẹ̀ hàkù ní rọ́bíkà pé ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ lòdòdó ti máa ń wá faman sha'a falyu'min ẹni tó bá wù kó gbọ́ ọlọ́run ọba gbọ́ kó gba ànábì rẹ̀ gbọ́ kó gbọ́ Kùránì gbọ́ waman sha'a falyakfur ẹni tó bá sì wù bákan náà kó ṣe kèfèrí sọ́lọ́run ọba ṣùgbọ́n lọ́mọ ibi wa ma kana rabbuka lidhallamin lil abid wa ma kana rabbuka lidhallamin lil abid wọ́n tó bá lọ ṣe kèfèrí tó lóòsẹ̀ ìsìláàmù ma ìyà tí wà á jẹ lálìkìyàmà yíò wọ́n hàn sí ọdá ara pọ́lọ̀wọ̀n ọba òsàbùsí rẹ̀ subhanallah àwọn èèyàn yìí sọ́lámọ̀ di kèfèrí wọ́n mọ́ sọ̀rọ̀ burúkú lẹ́nu sọ́lọ́wọ́ bá wa jalla subhanallah ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tó yẹ pé tọ́lọ́wọ́ ọba jalla subhana tó bá fẹ́ bínú sí wọn ó lè fìyà tó ní agbára jẹ wọn látàyé ń bí ṣùgbọ́n ọba jalla subhana ó ń dẹ wọn lẹ́kẹ̀ àbí wọn tó gbọ́ wà sí ní àbí wọn gbà àbí ní ìdíbọ́lọ́wọ́ mọ̀ sí irú wọn ìdíbọ́lọ́wọ́ ọba ọmọ tani ó gbà ṣùgbọ́n sì tó ayé ó ṣe ní tó yẹ pé àníṣẹ́ pọ̀ tó bá jìyà tó bá dàlù kìyàmọ̀ ó mọ̀ ìpò mẹ́rìtì yáyẹ olùwàwà kó mọ́ fìyà jẹ wá ó wá ń sọ ní wípé yá ayyuhal ladina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo man yartadda minkum an dinihi fasawfa ya'ti Allahu biqawmin ẹni tó bá fẹ̀sìn rẹ̀ lẹ̀ nínú yín tó lọ́wọ́ òṣè ìsìláàmù yìí máa fasawfa ya'ti Allahu biqawmin olúwa máa mú àwọn èèyàn kan wá gbogbo sáúfà la'alla nínú Al-Qur'an yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni olúwa máa mú àwọn èèyàn kan wá ẹ̀rí tó ṣẹlẹ̀ Nàìjíríà ní táwọn Yorùbá kẹtọ́ káwọn Islam àwọn ọmọ Ìgbò sọ káwọn fẹ́ mọ́ sí Islam lọ́wọ́ tá ń sọ̀rọ̀ báyìí àwọn ọmọ Ìgbò àwọn parọ́ Islam àwọn fẹ́ sí Islam ní táwọn Yorùbá kan ọ̀dọ̀rọ̀ síkẹ̀ tẹ́láwọn sí Islam ó ní man yartadda minkum an dinihi fasawfa ya'ti Allahu biqawmin ẹni tó bá fẹ̀ sí ẹlẹ̀ nílẹ̀ nínú yí tó sì rí dà tó lọ́wọ́ ò ṣe máa fasawfa ya'ti Allahu biqawmin olúwa máa mú àwọn èèyàn kan wá láì pẹ́ ìṣẹ́jú rẹ̀ báyìí ni yóò ṣe báwọn èèyàn dáadáa míì tó ló máa ṣẹ̀sìn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwẹ̀ tó ló lè fún ọ láti gbà yẹn ó sì wọ́n ráwọn èèyàn míì àwọn ọmọ kéékèèké tó sì máa gbà á lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìbànújẹ́ wà máa bọ́ nísàlẹ̀ ọkàn bá tó bá di ọjọ́ ogbó tó bá tètè kú láyé tó bá di ọjọ́ ogbó tójú máa ń rí lọ́jọ́ ogbó tó jẹ́ pé ìsìn Ọlọ́run ọba ló máa ń fọkàn èèyàn balẹ̀ lọ́jọ́ ogbó tó jẹ́ pé ìtẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam ló máa ń fi ọkàn èèyàn balẹ̀ tó bá di ọjọ́ ogbó tójú rẹ̀ bá ń rí táwọn ìyá bá jẹ́ lọ́jọ́ ogbó ó wà máa ráwọn èèyàn tí wọ́n mọ̀ gbádùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ látara kan jẹ́ mùsùlùmí fasawfa ya'ti Allahu biqawmin yuhibbuhum wa yuhibbuna olúwa máa mú àwọn èèyàn míì wá olúwa in tatawallaw láyé míì olúwa in tatawallaw yastabdil qawman ghayrakum thumma la yakunu amthalakum olúwa ní tẹ́lẹ̀ bá lọ tẹ́lẹ̀ ṣe má tẹ́lá fẹ̀sì ilẹ̀ tẹ́lẹ̀ ṣe má yastabdil qawman ghayrakum olúwa ẹ̀dá máa máwò èèyàn míì wá thumma la yakunu amthalakum thumma la yakunu amthalakum àwọn èèyàn yìí ò sì ní dàbí ti yín àwọn èèyàn sọ kí ni ò ní dàbí òní jọyín ní tó ní yín lára tó fi sẹ̀sì yẹn àwọn ọmọ ṣe ń ti wọn ẹlòmíì pé ní wọn kí wọn lára ọkùnrin lọ́sọ̀ aláyé ti pọ̀ jù aláyé ti pọ̀ ẹ lọ́wọ́ dáadáa àwọn tó ń kó mẹ́sì yẹn àwọn nǹkan tó pè ló fi ẹ̀sìn yẹn ní pọ́blẹ́mù wọn ẹlòmíì ìrun wákàtí márùn yẹn ní pọ́blẹ́mù ẹ̀ ẹlòmíì kó gbà àwọn Ramadan ní pọ́blẹ́mù ẹ̀ pé àwọn ìwà aláyé ti pọ̀ jù ẹlòmíì torí pé Islam òjò ṣèbàjẹ́ òní pọ́blẹ́mù tiẹ̀ ìkan sọ láyé ayélujára nínú èbò ó lóun fi Islam lẹ̀ torí pé Islam yẹn jẹ́ kó òun asobìnrin jẹ́ kó ìkó jẹ́ kó free
kó lè bọ́kùnrin tó bá wò ń jáde subhanallah nítorí fi Islam lẹ́bùn fẹ́ jáde gbogbo ọmọ afẹ́ gbé yẹn wọn jáde lọ́mọ abọ́ ṣiṣẹ́ kúṣe Islam lẹ́bùn olùwàwá ní tó bá lò ṣe mọ́yẹ́ sẹ́fẹ̀dẹ̀ lẹ́kọ́ mọ̀rọ̀ ìrọ̀kùn ló máa wọ èèyàn míì wá àwọn èèyàn míì tó bá mú wá yẹn ò ní dàbí tẹ́ tí àwọn serious sẹ́sì tí wọ́n ó dẹ̀ ṣe rí inú Islam nìyẹn Turkey lónìí àwọn Turks ìpìlẹ̀ wọn Christians ni wọ́n bá lọ kàtọ̀ dáadáa ṣùgbọ́n lọ́wọ́ jalla subhana látara àṣọ sílẹ̀ àníwà Muhammad sallallahu alaihi wasallama bí a sì kankan bọ̀ àwọn ọmọ ogun mùsùlùmí kan wọ́n lọ gbógun jà Constantinople ní Istanbul lónìí pé wọ́n wí ní ẹ̀ àwọn ará Turkey yẹn wọ́n wà gba Islam wọ́n dẹ̀ sí ara ṣe tó pọ̀ fẹ́sì ọlọ́pù sí rí ni bó ṣe rí ni lásìkò tá à ń sọ̀rọ̀ yìí àwọn ọmọ òyìnbó ló ti gbẹ̀sì lọ àwọn ọmọ òyìnbó tá a lè kà British Britons Canadians àsìntẹ̀lẹ́ bí wọ́n sì àpẹẹrẹ ṣe black American black Britons òyìnbó gẹ́gẹ́ báyìí ni wọ́n àìmọye wọn tó ti gbẹ̀sì lọ ó jẹ́ pé ẹ̀dọ́ lọ́wọ́ òṣèṣì mọ́ ó ṣe rẹ̀ ẹ̀dọ́ lọ́wọ́ òṣèṣì Islam mọ́ ó ṣe rẹ̀ torí pé Islam yé ó ti dìgbì àlọ́yè igi Islam ti ta gbòǹgbò kò sébi dànù má kò sẹ́ni kankan tó lè gbé Islam dànù àdé ọlọ́wọ́ wa ní àdé olúwa wa ní oníyòrè dúnà àyọ̀tọ̀ fi hó olóró lọ ibi afwahihim olúwa yába Allahu illa ayutimma nura ó dáwọn èèyàn kan ó máa gbèrò àti fẹ́ ìmọ́lẹ̀ Islam láti fẹnu wọn ká fi fẹ́ pa báyìí olúwa yába Allah olúwa ní sam ìmọ́lẹ̀ wọn Allah wọn yóò olúmọ̀ràn dálẹ̀ so àdé ọlọ́run ọba ní jalla subhanahu wa ta'ala ó jẹ́ pé tó bá gbógun ti Islam àọ́kàn sí rẹ̀ ó fi hàn rẹ̀ léèmọ̀ Islam ní ẹni tó ẹmbá mú kùkùté kí ló sì ara ẹ̀ lómì Islam ní bí ẹran oníwo méjì tó lọ sẹ́ni má pátá Islam ní àpáta yẹn ẹni tó ń bá Islam jà ẹran oníwo méjì abúlé ẹ̀dẹ́dà kó yẹ ká wà nínú àwọn ẹ̀tọ́lọ́pàá tó máa nífẹ̀ẹ́ sí wọ́n sẹ̀sẹ̀ kalẹ̀ ó ní yóò hébò olúwa máa nífẹ̀ẹ́ àwọn èèyàn yẹn tó padà gba Islam yẹn wọ́n yóò hébò náà hó àwọn àmà nífẹ̀ẹ́ olúwa wa Allah ó ní adillatin alal mu'minin a'izzatin alal kafirin àwọn èèyàn yẹn tí wọ́n padà gba Islam yẹn adillatin alal mu'minin wọ́n lẹ̀ fáwọn mùmínì àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀rí bí wọ́n sínkù wọ́n wà ní wọ́n wà fíìmù àti ẹ̀mí wọ́n lẹ̀ sáwọn olùgbàgbọ́ òdodo àbílẹ̀tì alàlùmùmíní wọ́n ni àpèfèénà àlẹ́ wọ́n káàánú àwọn mùmíní wọ́n ní àìdàtín alàlẹ́káfírin wọ́n lè lórí àwọn kèfèrí wọ́n lè níbi tó bá yẹ ká ti lè lórí àwọn kèfèrí wọ́n lè láàyè ìgbà tó bá yẹ ká lè lórí àwọn kèfèrí wọ́n lè lórí wọn wọ́n lè yujahiduna fi sabilillah àwọn èèyàn yẹn ó ṣe jihad lójú ọ̀nà Ọlọ́run Ọba wala yakhafuna lawmata la'im wọ́n sì ní bẹ̀rù pẹ̀gàn kan àwọn afẹ́sì Islam òdodo àwọn ò ní bẹ̀rù pé àyíkọ́ kan pẹ̀gàn wọn ọlọ́run bá wọn ṣe yẹ̀yẹ́ tó káwọn o ní àwọn tó wọ́n ti dúgbà tí wọ́n Islam ní ìhàn nísìn àwọn ìwọ̀n fi mí sí yẹ̀yẹ́ ẹ̀wọ́yá ọkùnrin ní tó bá fi gbọ́n ẹlẹ̀ wọ́n fún sí yẹ̀yẹ́ tó wáyé kókó sókè tó kọjá gbogbo sẹ̀ wọ́n fún sí yẹ̀yẹ́ àbúbìnrin ní báwọ̀ jáàbù ọmọ ní àtúntò mú ẹni tó bá lónìí kọ́ ọ̀pọ̀ ní àwọn ọ̀fẹ́ délé ìbò ni wọ́n fún sí yẹ̀yẹ́ àwọn táà ń sọ yìí la yakhafuna lawmata la'im
la yakhafuna lawmata laim. Àyà yẹn já mọ̀ yí pé àwọn èèyàn kó máa bẹ láwùjọ wa tó pé àwọn máa pè ní àwọn mùsùlùmí ni, àwọn ó máa fẹnu sátà àwọn mùsùlùmí ni. Bẹ́ẹ̀ ni ó rẹjọ́ lẹ́ni ká mọ̀ bẹ́ẹ̀, ní ká mọ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ mọ́ fẹnu sátà wọn pè ní àwọn. Ṣùgbọ́n àwọn mùmínì tán máa tán ṣe yìí wọn ò ní jẹ́ kí ẹ̀gàn ẹlẹ́gàn kó ní kankan ṣe pẹ̀lú àwọn yàgbọ́n ẹ̀fẹ́ ṣe Islam ọmọ ẹ̀yọ́ máa fún mi ṣe ẹ̀yẹ́ yẹn ò serious pẹ̀lú ẹ̀sìn rẹ. Tó bá serious pẹ̀lú ẹ̀sìn rẹ ò ní wípé nìkan fi ọ́ ṣe yẹ̀yẹ́. Ọdún yìí já yajiduna fi sabilillah wala yakhafuna lawmata laim wala yakhafuna lawmata laim. A ní àwọn mùnáfìkì nítorí ara lórí ikú tó ṣe àwọn mùnáfìkì tó wọ́n fi serious ẹ̀sìn Islam ni pé wọ́n máa ń bẹ̀rù kí làwọn kìfìrí fẹ́ sọ. Gbogbo mùsùlùmí tó bá bẹ̀rù pé àwọn kìfìrí wọ́n lè fún sí ẹ̀yẹ́ wọ́n lè fi sọ òṣèlú lẹ́sìn. Kìfìrí sọ̀rọ̀ pé kìfìrí tó jẹ́ pé kìfìrí fa kìfìrí sọ pé tẹ bá wò sẹ̀mí ayé ẹ̀ sẹ̀mí yẹn ò sẹ́tù sẹ̀mí yẹn ò balance. Kí ọba fi wọ́n mùsùlùmí ṣe yẹ̀yẹ́ ó wà máa kó súnsú ó wà máa kárí sínú nítorí kí ni ó lọ kó ṣàánú wa. yajiduna fi sabilillah wala yakhafuna lawmata laim. Dhalika fadlullah. Àjùlọ tó wá látọ̀dọ̀ Ọlọ́run ọba nìyẹn, Ọlọ́run ọba nìyẹn. Ajẹ́pẹ́ tí ẹ bá jẹ́ mùsùlùmí láàrin àwọn èèyàn Ọlọ́run ọba ní àbílúwa wa tó ti ṣàwá ní mùsùlùmí tó ti fún wa lọ́lá yìí ó mọ́ gbà ọ lánà kúrò lọ́dọ̀ wa. Dhalika fadlullah. Ọlọ́run ọba ní Islam yutihi man yasha. Ẹni tó bá wu Allah ló máa ń fún lọ́lá yẹn. Ẹni tó bá wu Allah ló máa ń fún lọ́lá yẹn. Ànábì Muhammadu sallallahu alayhi wa sallam. Inna hadhihi dunya ilé ayé tá a wà yìí yutiha Allahu man yuhibbu wa man la yuhibbu. Ẹni tó wu Ọlọ́run àtẹni tí ò wu Ọlọ́run máa fún ilé ayé. Kò sẹ́ni tí ò lè rí ilé ayé. Yálà kò sí tọ́lá àbò sí tọ́lọ́n kò lè lílé ayé. Olùsùgbọ́n inna hadha dina ṣùgbọ́n sí tẹ́ ń wò yìí yutihi Allahu man yuhibbu. Ẹ̀tọ́lọ̀ ọba bá nífẹ̀ẹ́ sí ló mọ́ fún lẹ́sìn. A jẹ́ pé àpẹẹrẹ tọ́lọ̀ ọba nífẹ̀ẹ́ ẹ̀dá kan lọ́mọ nífẹ̀ẹ́ lágbájá òdó kó jẹ́ mùsùlùmí àbílúwa wa olùwà kú mọ́ súnmọ́ máa nífẹ̀ẹ́ wa lọ àti jẹ́ mùsùlùmí lónìí. Oore ni ìkẹ́ni Ọlọ́run kó bá kàkó lórí wa. Dhalika fadlullahi yutihi man yasha. Àjùlọ oore látọ̀dọ̀ Ọlọ́run ọba nìyẹn, ó ní Islam yẹn. Ẹni tó bá wù ló máa ń fún. Wallahu wasi'un alim. Wallahu wasi'un alim. Ọba tó gbòòrò níkẹ̀, ọba tó gbòòrò nímọ̀, ọba tó gbòòrò lágbára ni wasi'un tí ma rẹ̀ pọ̀. Ó gbòòrò ní gbogbo nǹkan. Alimun, ọba tí ma rẹ̀ tó rọ kiri ká gbogbo nǹkan ni jalla subhanahu wa ta'ala. Wọ́n ni innama waliyukumullahu wa rasuluhu walladhina amanu alladhina yuqimuna as-salata wa yutuna az-zakata wa hum raki'un. Lọ́wọ́ fẹ́ júwe àwọn táàmà mú lọ́rẹ̀ ẹ̀bú ti sọ lókè pé yá ayyuhalladhina amanu la tattakhidhu al-yahuda wan-nasara awliya'a ba'duhum awliya'u ba'd. Ó ti sọ yẹ tẹ́lẹ̀ pípẹ́ wọ́n máa wọn Yahuda àtàwọn Nasara lọ́rẹ̀. Ó wà ní innama waliyukumullah. Àwọn tí ó máa jẹ́ ọ̀rẹ́ yín òun náà ní Allahu number one tí ó máa jẹ́ ọ̀rẹ́ wa. Allahu waliyyul ladhina amanu yukhrijuhum minadh dhulumati ilan nur walladhina kafaru awliya'uhumut taghut
يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. tó bá ti jẹ́rọ Ọlọ́run ọba ọ̀rẹ́ ṣètánù ní ọ́ man lam yakun Allahu waliyahu fash-shaytanu waliyyu ẹ̀tọ́lọ́run ọba ò bá ti jẹ́ wàlíyù rẹ̀ ṣètánù ní wàlíyù rẹ̀ báyẹn bó sì ṣe rí nìyẹn ẹ máa rí àwọn ẹni Ọlọ́run ọba ulaika hizbullah ala inna hizballahi humul muflihun ẹ máa rí àwọn ẹni Ọlọ́run ọba ẹ sì máa rí àwọn ẹni ṣètánù ulaika hizbu ṣètánù àwọn ní hizbu ṣètánù àwọn èèyàn ṣètánù báwọn èèyàn kan bá ṣe ń sapá pínkọ́rọ̀ Ọlọ́run ọba kó mọ́ lékè láàmọ́ rí àwọn èèyàn kan tí ó mọ̀ sapá kí ọ̀rọ̀ ṣètánù kó mọ́ lékè torí Yorùbá dàrú kó lè yóò ṣe mọ́ polongo àwọn Ògún àwọn Ọbàtálá lásìkò tá a wà yìí ṣètánù ní ó ti gàba lé wọn lórí ni lọ́wọ́ ní istahwadha alayhimu ṣètánù fa ansahum dhikrallah ulaika حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون olùwàní استعاذ عليهم الشيطان ṣètán ti gàba lé wọn lórí فأنساهم ذكر الله ó jẹ́ gbàgbé ìrántí Ọlọ́run ọba jalla subhanahu tí yóò bá ti jẹ́yìn Ọlọ́run ọba èyí ó sì jẹ́yìn ṣètán àbílúwà wa kó mọ́ ṣe wá lọ́rẹ̀ ṣètán ọ̀rẹ́ Ọlọ́run ọba ní kọ́lọ̀ ọba kó ṣe wá ó ní innama waliyukumullah dájúdájú àwọn ọ̀rẹ́ yín ẹ̀yin olùgbàgbọ́ òdodo Allahu number 1 wa rasuluhu àtòjíṣẹ́ rẹ̀ number 2 láti nífẹ̀ẹ́ Ọlọ́run á nífẹ̀ẹ́ òjíṣẹ́ wa Muhammad sallallahu alayhi wa sallama wọ́n ni wọ́n lẹ́bí iná àmànú àtàwọn olùgbàgbọ́ òdodo bí àwọn Abubakar Siddiq, Uthman ibn Affan, Umar ibn Khattab, Ali ibn Abi Talib torí gbígbà tí àyà yẹn ń sọ̀kalẹ̀ alladina àmànú àwọn tá a dárúkọ àwọn sàábé ní alladina àmànú so àwọn tá a máa mú lọ́rẹ̀ẹ́ nìyẹn bá àbákàtí ẹ̀ bá Abubakar Siddiq láyé àmà nífẹ̀ẹ́ wọ́n ni alladina yuqimuna as-salah àwọn olùgbàgbọ́ òdodo tán kírun ó ní ẹ máa mú lọ́rẹ̀ má mú ẹni tí kírun má mú lọ́rẹ̀ tó bá mú ẹni tí kírun lọ́rẹ̀ wọn náà ní kírun mọ́ tó bá yá torí pé al-mar'u ala dini khalili ọmọnìyàn yóò mọ wà lórí ẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ ní onífẹ́yà ń dọ̀rọ̀ ahadukum man yukhalil alábìíníkẹ́ kọ̀ọ̀kan kó mọ furata ló mú lọ́rẹ̀ àwọn àgbàlagbà ní àgùntàn tó bá járìn yóò ṣe kí ni yóò jẹ̀gbẹ́ tó bá ti yàn ọ̀rẹ́ tí ó dá ó dẹni ibi tó mú ọ̀rẹ́ tó máa mú lọ́rẹ̀ alladina yuqimuna as-salah àwọn tí wọ́n kírun wayutuna az-zaka tán yọ zaka wa hum raki'un alladina yuqimuna as-salata wa yu'tuna az-zakata wa hum raki'un tọ́mọ́tẹ̀ kọ́kọ́ fọ́lọ́wọ́ bá tí kìí ni wọ́n lára láti tẹ̀ kọ́kọ́ fọ́lọ́wọ́ bá báyìí kìí ni wọ́n lára kan tẹ̀yìn wọn fún Allah àwọn ni ó mú lọ́rẹ̀ àwọn tí yìí ní lára láti forí wọn kanlẹ̀ iwájú wọn kanlẹ̀ fún Allah bí wọ́n ṣe lówó tó wọ́n ṣe lọ́lá tó wọ́n ṣe níyì tó wọ́n ṣe lórúkọ tó wọ́n tẹ̀ fọ́lọ́run ọba wọ́n sì forí kanlẹ̀ fún Allah àwọn ni ó mú lọ́rẹ̀ àwọn mùsùlùmí ni mùsùlùmí ó máa mú lọ́rẹ̀ wọ́n ní wàmọ̀ yatawalla Allaha rasulahu ẹni tó bá wá mú Allah àti òjíṣẹ́ rẹ̀ Muhammadu lọ́rẹ̀ walladina amanu tó sì mú àwọn olùgbàgbọ́ òdodo náà lọ́rẹ̀
olúwa ní fa inna hizballahi humul ghalibun fa inna hizballahi humul ghalibun. A jẹ́ wípé ta bá ń wá àránṣe lórí àwọn ọ̀tá wa, àwọn tí ó máa jẹ́ aláìsí àwa mùsùlùmí ló gbọ́dọ̀ jẹ́. Tá bá ti mú àwọn kèfèrí ní aláìsí, àwọn ọ̀tá wa máa borí wa. Tá bá ti mú àwọn kèfèrí US, Israel, Britain, tá bá ti mú àwọn ẹ̀yẹn lọ́rẹ̀, àwọn ọ̀tá wa wọ́n máa borí wa. Wọ́n tí a bá mú àwọn mùsùlùmí ẹgbẹ́ wa lọ́rẹ̀, àwa fọ́ọ̀mù alliance, a borí wọn. Aya Qur'ani ló sọ bẹ́ẹ̀. Ó ní wa man yatawalla Allaha wa rasulahu, ẹ̀tọ́ wa mú Allah lọ́rẹ̀ tó sì mú òjíṣẹ́ rẹ̀ Muhammadu lọ́rẹ̀, walladhina amanu àtàwọn olùgbàgbọ́ òdodo. Ó ní fa inna hizballahi humul ghalibun fa inna hizballahi humul ghalibun. Olúwa ní ikọ̀ Ọlọ́run ọba nìyẹn, ikọ̀ Ọlọ́run ọba yẹn àwọn ni wọ́n ó sì borí. Wọ́n ní yá ayyuhalladhina amanu níparí lónìí. Olúwa ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo la tattakhidul ladhina ittakhadhu dinakum huzwan wa la'iba. Olúwa ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má mú àwọn tó máa ń fi ẹ̀sìn yín, a máa ń fi ṣàwẹ́wà, a máa fi ṣeré. Àwọn kèfèrí kan wà, wọ́n máa fẹ̀ sí yín ṣàwẹ́wà ṣàwàdà ní láti tí ń lọ àwọn jẹ́mọ̀ tẹ́lẹ̀mìlẹ́kù. Olúwa ní ẹ má múrú wọn lọ́rẹ̀ẹ́. Minal ladina utul kitaba min qablikum, yálà nínú àwọn Yahudi àtàwọn Nasara tàbí fún tírà ṣáájú yín ni. Wal kuffara awliya, àbójá àwọn kèfèrí gbádágí, ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́ nígbàtẹ́ bá mọ̀ wípé wọ́n máa ń fi ẹ̀sìn yín ṣàwẹ́wà ni. Lọ́ni wattaqullah, ẹ bẹ̀rù Allah. Tó wá sọ torí jíjẹ mímu tó wà lọ́dọ̀ àwọn kèfèrí yẹn ló fi ròyìn pé òòrọ̀ mọ́ dá sí wàá máa mú wọn lọ́rẹ̀. Lọ́ni wattaqullah, Allah ní kó bẹ̀rù, Allah ní kó gbé tawakkulu rẹ padà lọ sọ́dọ̀ rẹ̀. Wattaqullah in kuntum mu'minin, tó wá ní ẹ bẹ̀rù Allah, tó wá jẹ́ pé lódodo lẹ jẹ́ olùgbàgbọ́. Ó wá ní wa idha nadaytum ila salah, àwọn kèfèrí tá ń sọ yẹn, gbogbo ọjọ́ tẹ bá ń pèpè lọ síbi sọ́lá, lẹ́sọ́ pé Allahu akbar, Allahu akbar, wọ́n á dúró lọ́ọ̀kan, wọ́n ní ìwé ní ìgbé wọ́n máa fi ń ṣeré, wọ́n fi ń ṣàwẹ́wà. Wọ́n ní wa idha nadaytum ila salati takhaduha huzwan wa la'iba, tẹ bá ń pèpè lọ síbi sọ́lá, àwọn kèfèrí yẹn wọ́n mú sọ́lá tẹ́ ń pèpè lọ síbẹ̀ yẹn, ó mú lérí àti láwẹ́wà. Ó ní dhalika bi annahum qawmun la yaqilun, dhalika bi annahum qawmun la yaqilun. Kò sí ìdíta fi ṣe bẹ́ẹ̀ jù pé òun ní làákàyè lọ. Olúwa wa Jalla subhanahu wa ta'ala láwọn ààyè tó pọ̀ nínú Al-Qur'an Al-Karim yóò mọ̀ ròyìn àwọn kèfèrí pé qawmun la yaqilun, àwọn èèyàn tó sọ yẹn tó ṣe kí tí ìbá ṣe bẹ́ẹ̀, bó ni wàá ṣe gbókúta kalẹ̀ tó mọ̀ ta epo lé lórí tuntun àmọ́ forí kanlẹ̀ fún. Làákàyè yẹn ò ṣiṣẹ́, làákàyè yẹn ò ṣiṣẹ́ kúlẹ̀lẹ́dà ó mọ̀ sọ wájú aláwọ̀ làákàyè bẹ̀rẹ̀ tàṣí pé yóò wá gba làákàyè wa lọ́wọ́ wa pátápátá. Ọlọ́wọ́ kọ́ mọ̀ sàlékún làákàyè wa fún wa. Sallallahu ala nabiyyina Muhammad wa alihi wa sahbatihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.